ọ̀rọ̀ Gbajabiamila ti da àsorọ̀ rú. Ìjà àwọn ọ̀gá ńláńlá. Bí nǹkan ti ń lọ yìí, ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí yóò lẹ́yìn gidigidi ni o. Ìyẹn ọ̀rọ̀ láàrin olórí àwọn òṣìṣẹ́ ààrẹ Fẹmi Gbajabiamila àti ọkùnrin kan tí wọ́n ń pè ní Adeniyi Adeyẹmi, tí wọ́n ń sọ pé ayédèrú ọ̀gá iléeṣẹ́ ìjọba kan ni. Torí ọ̀rọ̀ náà ti di ẹgbìnrin ọ̀tẹ̀ báyìí o, bí wọ́n ti ń pàkan lọ̀kan rúwé ni. Bí àwọn lọ́gàálọ́gàá gbogbo níbi iṣẹ́ ìjọba sì ti ń gbìyànjú láti borí wọn pamọ́. Kí kálukú ń pé òun ò mọ̀ o, kinní kan kò ṣojú òun o, irọ́ ni Adeyẹmi ń pa o. Síbẹ̀ náà ní ìṣẹ́jú ni oríṣiríṣi ìròyìn ń jáde tí àṣírí oríṣiríṣi sì ń tú pé kì í ṣe gbogbo ọ̀rọ̀ yìí ni Adeyẹmi fi ń purọ́, àti pé àwọn iléeṣẹ́ ìjọba tó mọ̀ nípa ọ̀rọ̀ yìí náà pọ̀ ju bí wọ́n ti ń sọ ọ́ lọ. Bí àwọn iléeṣẹ́ ìjọba yìí bá láwọn ò mọ̀, tí àwọn ọ̀gá kò sì mọ̀ lóòótọ́ bí wọ́n ti ń wí yìí, a jẹ́ pé àwọn kan ò ṣiṣẹ́ wọn bí iṣẹ́ ni. Torí pé gbogbo àwọn ìwé tí wọ́n ń gbé jáde wọ̀nyí, èyí tó jẹ́ ojúlówó pọ̀ nínú wọn gan-an. Paríparí ẹ̀ sì ni pé bí àwọn ẹgbẹ́ kan ti ń jáde tí wọ́n ń sọ pé kò sí òótọ́ nínú ọ̀rọ̀ náà rárá, bẹ́ẹ̀ làwọn ẹgbẹ́ míì ń jáde pé àfi kí wọ́n wádìí ọ̀rọ̀ yìí wò dáadáa. Kò sí ẹnìkan tó gbọ́dọ̀ fọwọ́ pa Gbàjà lórí kí wọ́n túdìí ohun gbogbo síta. Bó bá jẹ́ lóòótọ́ ni kò mọ kinní kan nínú ọ̀rọ̀ náà, ohun gbogbo yóò fojú hàn gbangba. Èyí tó tilẹ̀ wá fọ́ gbogbo ọ̀rọ̀ náà lójú ni pé fídíò kan tí Adeniyi Adeyẹmi tí wọ́n ní apurọ́ jẹun ni yìí ṣe, fídíò náà ti jáde sórí ayélujára o. Nínú fídíò ọ̀hún ni àṣírí ọ̀pọ̀lọpọ̀ nǹkan sì ti tú síta. Kò sì jọ pé ọṣẹ kan wà tí àwọn ọ̀gá àgbà iléeṣẹ́ ìjọba tọ́rọ̀ yìí kan yóò fi wẹ̀ tí adìẹ ọ̀rọ̀ náà kò ní sí mọ́ wọn lórí. Kíní náà le díẹ̀ ó jàre. Iléeṣẹ́ olùṣírò owó fúnjọba àpapọ̀, Office of the Chief Accountant General, sọ nínú ọ̀rọ̀ wọn pé kò sí bí Adeyẹmi tó ń sọ pé òun ní àkáǹtì ní Central Bank of Nigeria ṣe lè ní, torí àwọn ti yẹ gbogbo ẹ̀ wò, àwọn ò rí i pé ó ní àkáǹtì níbẹ̀. Wọ́n ní lóòótọ́ ni wọ́n kọ̀wé wá pé kí wọ́n fi sí àkáǹtì sí báǹkì àpapọ̀ ilé wa, ṣùgbọ́n àwọn kò fún wọn láàyè láti ṣe bẹ́ẹ̀ nítorí àwọn ìwé tó yẹ kí wọ́n kó wá wọn kò kó wọn wá. Pàápàá àwọn tí wọn yóò máa buwé lu ìwé sọ̀wédowó tí wọn yóò sì máa sáyìn àwọn oríṣiríṣi ìwé lórúkọ àkáǹtì ọ̀hún. Wọ́n ní ohun tí àwọn ṣe sọ bẹ́ẹ̀ nìyẹn pé wọn kò ní àkáǹtì pẹ̀lú Central Bank nítorí wọn kò kún ojú òṣùwọ̀n tó. Àmọ́ nígbà tí fídíò ọkùnrin yìí jáde síta lówùúrọ̀ òní ọjọ́ Ajé ọjọ́ 6 oṣù keje yìí, Adeyẹmi sọ níbẹ̀ pé àkáǹtì 3 làwọn ní jàre. Àwọn ní ti ilé ìfowópamọ́ Central Bank yìí tó jẹ́ ti náírà, àwọn ní ti èyí tó jẹ́ owó pọ́ùn nìkan ni wọ́n lè san sínú ẹ̀. Bẹ́ẹ̀ náà làwọn ní èyí tó jẹ́ owó dọ́là nìkan ni wọ́n ń san síbẹ̀. Àti pé gbogbo àwọn àkáǹtì tí òun wí yìí Central Bank làwọn ní wọn sí. Bẹ́ẹ̀ làwọn sì ti ń lò wọ́n láti ọjọ́ tó pẹ́ díẹ̀ wá. Àwọn èèyàn ìjọba yìí ní ọkùnrin náà kò ní ọ́fíìsì níléeṣẹ́ ìjọba àpapọ̀ pé wọ́n kàn ń purọ́ ni. Àmọ́ ìwé tí wọ́n kọ láti gba àwọn ọ́fíìsì wà níbẹ̀ láti iléeṣẹ́ akọ̀wé ìjọba àpapọ̀ bákan náà. Bẹ́ẹ̀ sì ni sáínbọ́ọ̀dù tí wọ́n lẹ̀ láti dé iléeṣẹ́ wọn yìí ní sẹkítẹ́ríà wà níbẹ̀ títí di bí ọ̀rọ̀ yìí ti ṣe ń lọ yìí o. Èyí tó sì le jù tó sì fi hàn pé lóòótọ́ ni àjọṣe gidi wà láàrin iléeṣẹ́ Adeniyi Adeyẹmi àti iléeṣẹ́ akọ̀wé ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ní ti lẹ́tà kan tí iléeṣẹ́ náà kọ sí Adeyẹmi fúnra ẹ̀. Lẹ́tà yìí ni ó fi hàn pé láìsí àní-àní àjọṣe wà láàrin wọn. Nítorí lẹ́tà ọ̀hún ni wọ́n fi ní kó lọ sí orílẹ̀-èdè Canada kó lọ bá wọn kópa nínú ètò kan níbẹ̀. Lẹ́tà ńlá tó fi àṣírí àjọṣe gidi hàn ni. Wọ́n sì ṣeéṣe kó jẹ́ ohun tí Àtíkù Abubakar rèé tó fi tú jáde tó sọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ sí tú bí ejò tó ní eléyìí ò jẹ́ tuntun nínú ìjọba Tinubu, pé ìkan náà níjọba Tinubu àti ìwà ìbàjẹ́ wọ́n ti di kòríkòsùn torí lójúmọ́ kan ìwà ìbàjẹ́ kan ni, ìwà ìbàjẹ́ kò sì fi ìjọba náà sílẹ̀ nígbà kankan. Àtíkù ní nígbà tí wọ́n bá túdìí àwọn tí wọ́n ń bá Tinubu ṣẹ́rí wò, wọn yóò rí i pé lójoojúmọ́ ni ìwà ìbàjẹ́ ń jáde lára wọn, àti pé nígbà tí wọ́n bá sì ti pariwo báyìí tí wọ́n ti gbé irọ́ oríṣiríṣi kalẹ̀ nígbẹ̀yìngbẹ́yìn, wọn yóò tún ní kí ohun gbogbo máa lọ bẹ́ẹ̀ náà ni. Aráàlú ò sì tún ní gbọ́ nǹkan kan lórí ọ̀rọ̀ náà mọ́. Àtíkù ní ṣe àfọ́fúngbẹ́mu ní Tinubu àti àwọn èèyàn ẹ̀ ń pe gbogbo àwọn ọmọ Nàìjíríà ni.
ó ní láti ìgbà tí ọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀ gbogbo ìwé pátá tó jáde ní ọ́fíìsì àwọn iléeṣẹ́ ńláńlá tó jẹ́ tìjọba gbogbo ẹ̀ ni wọ́n ń sọ pé fẹ́ẹ̀kì ni ayédèrú ni. Bẹ́ẹ̀ ni ìwé náà kì í ṣe ẹyọ kan, kì í ṣe méjì, kì í ṣe mẹ́ta. Síbẹ̀ náà àwọn èèyàn náà kò yẹ pariwo pé fẹ́ẹ̀kì ni ayédèrú ni. Ṣé gbogbo àwọn tó wà ní ọ́fíìsì ìjọba àpapọ̀ yìí náà ni wọ́n kúkú ponú tó bẹ́ẹ̀ tí wọn ò sì ríran rárá tí wọn ò rí ìwé fẹ́ẹ̀kì yìí ní gbogbo ibi tí wọ́n ń gbé wọn lọ? Ọkùnrin tó fẹ́ du ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ òṣèlú ADC náà ni kò sí fẹ́ẹ̀kì kan níbì kan o. Tó bá ti di tìwà ìbàjẹ́ báyìí gbogbo àwọn èèyàn Tinubu olóòórùn ni wọ́n. Pé asín kú ẹ̀tà rú ìkàndù ń polówó ikú, ta ni ò mọ̀ pé olóòórùn ni gbogbo wọn. Ọ̀rọ̀ náà dá èdè àìyedè pàápàá sílẹ̀ láàrin àwọn ọ̀gá ńláńlá nílé iṣẹ́ ìjọba yìí pàápàá títí lé inú àṣọrọ̀kùn ni. Kò sì sóhun méjì tó ń fa ìjà náà ju bí àwọn irọ́ tó ń jáde káàkiri náà ti ń já bútẹ́bútẹ́ tó sì ń fi hàn pé àwọn kan ti gbàbọ̀dè àti pé àwọn kan wà tí wọn kò ṣiṣẹ́ wọn bí iṣẹ́. Nítorí ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ sí í hàn sí gbangba pé kì í ṣe irú iléeṣẹ́ yìí nìkan ni ayédèrú o. Ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ ìjọba ló wà bẹ́ẹ̀ tí kò ní olúwa, tó jẹ́ àwọn kan jókòó síbì kan kí wọ́n kàn máa fi iléeṣẹ́ náà jẹun tí orúkọ wọn yóò sì wà nínú bọ́jẹ́ẹ̀tì tí wọn yóò sì máa náwó ìjọba láì sí ẹni tó fẹ́ yẹ̀ wọ́n lọ́wọ́ wò. Wọ́n ní bí ọ̀rọ̀ yìí ò bá yanjú ọ̀pọ̀ àwọn ọ̀gá iléeṣẹ́ ni yóò fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀ títí lórí àwọn tí wọ́n súnmọ́ Tinubu pàápàá ni. Wọ́n ní ohun tó máa ń mú èyí ṣẹlẹ̀ náà ni kí ìjọba kan dá iléeṣẹ́ kan sílẹ̀ tó dá sílẹ̀ fúnra ẹ̀. Bí ìjọba náà bá sì ti ń lọ kó ṣe wípé kò sí ẹni tí yóò yà sí mọ́ tí ìjọba míì bá dé. Pé láti ayé Babangida títí dáyé àwọn Ọbásanjọ́ àti àwọn ìjọba tó kù ní àwọn iléeṣẹ́ bẹ́ẹ̀ ti wà tó jẹ́ ìjọba yóò kàn dá wọn sílẹ̀ láti fi wọ́n ṣe ojúṣe kan tàbí láti fi wọ́n ṣe ètò kan tí ìjọba míì bá sì dé yóò gbàgbé iléeṣẹ́ náà. Bẹ́ẹ̀ ni wọn ò ní kó àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n bá kó síbẹ̀ tẹ́lẹ̀ kúrò. Wọn yóò wà níbẹ̀, wọn yóò máa bá iṣẹ́ lọ, wọn yóò sì máa gba owó oṣù wọn léraléra. Bẹ́ẹ̀ ni kò sí iṣẹ́ kankan tí wọ́n ń ṣe. Bẹ́ẹ̀ ni iléeṣẹ́ náà yóò sì wà títí ayé bó tiẹ̀ jẹ́ pé kò ní sí nǹkan gidi kan tí èèyàn yóò sọ pé wọ́n ń ṣe. Àwọn òṣìṣẹ́ ìjọba yóò sì wà níbẹ̀. Lára wọn ni ìwà ìbàjẹ́ tí Àtíkù sì ń sọ yìí pé ó kún inú ìjọba Tinubu. Bẹ́ẹ̀ ni kò ṣàlàyé síwájú sí pé ó ṣeé ṣe kó má jẹ́ orí ìjọba Tinubu yìí ni kinní ọ̀hún ti bẹ̀rẹ̀ rárá. Ọ̀rọ̀ náà kò sì lè ṣe kó má rí bẹ́ẹ̀ nítorí ọ́fíìsì akọ̀wé àgbà ìjọba àpapọ̀ Secretary to the Government of the Federation tí ń fi ọ̀pá búra tí wọ́n ń bú Ṣàngó bú Ṣọ̀pọ̀nná pé Adeyẹmi tàbí iléeṣẹ́ ẹ̀ kò ní kinní kan pẹ̀lú àwọn. Àmọ́ lẹ́tà tí wọ́n fi rán ọ lọ sí Canada ṣí aṣọ kúrò lórí irọ́ gbogbo. Canada African FinTech Summit CAFS ni wọ́n pe ìpàdé náà ní orílẹ̀-èdè Canada nínú oṣù kẹjọ ọdún 2025. Akọ̀wé àgbà ní ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ òṣèlú àti ìdàgbàsókè ọrọ̀ ajé nínú ọ́fíìsì akọ̀wé ìjọba àpapọ̀ yìí, ẹnjìníà Nàdúngbù Gàgàré ló fọwọ́ sí ìwé náà fúnra ẹ̀. Ọ̀gá àgbà gidi nìyẹn torí akọ̀wé àgbà ní permanent secretary. Ọjọ́ 24 oṣù kẹfà June 24, 2025 ni wọ́n kọ̀wé náà sí ìyẹn sí Adeyẹmi. Lórí ìwé ìdánimọ̀ iléeṣẹ́ ààrẹ ni wọ́n kọ̀wé náà sí the Presidency, Office of the Secretary to the Government of the Federation. Ìwé tí wọ́n pè ní letterhead tí wọ́n fi kọ lẹ́tà náà sí nìyẹn. Èyí tó fi hàn pé láti iléeṣẹ́ ààrẹ níwé náà ti jáde wá bó tiẹ̀ jẹ́ ní ọ́fíìsì akọ̀wé ìjọba àpapọ̀ ni. Lẹ́tà yìí gan ló fi hàn pé ìjọba Nàìjíríà àti iléeṣẹ́ Adeniyi Adeyẹmi jọ ní àṣepọ̀ dáadáa nítorí ẹni tí lẹ́tà náà dárúkọ sínú ìwé náà nìyẹn. Wọ́n ní sí Director General ìyẹn oyè Adeniyi Adeyẹmi. Bẹ́ẹ̀ ni wọ́n dárúkọ iléeṣẹ́ méjèèjì Director General Presidential Economic Advisory Council àti Presidential Foreign Intervention Promotion Council. Àwọn ni wọ́n sì ṣàlàyé ìpàdé náà tí wọ́n ní dandan ní kí ọ̀gá àgbà yìí lọ nítorí ìpàdé ńlá ni iléeṣẹ́ wọn ló sì yẹ kó lọ ṣojú Nàìjíríà níbẹ̀. Lẹ́tà tí wọ́n kọ sí Adeyẹmi ló jẹ́ kí òǹtẹ̀ ìjọba àpapọ̀ lu iléeṣẹ́ ọkùnrin náà torí lẹ́tà náà ni wọ́n ti pè é ní ọ̀gá iléeṣẹ́ ọ̀hún Director General Presidential Advisory Council tí wọ́n sì dárúkọ iléeṣẹ́ kejì mọ́. Lẹ́tà náà kà báyìí pé ní ìbámu sí ètò ìdàgbàsókè ètò ọrọ̀ ajé tí ìjọba yìí ń ṣe
láti ibi ètò ìrètí ọ̀tun renewed hope. Mo ń pè ọ́ pé kí o wá lọ kópa níbi ìpàdé kan tí wọ́n fẹ́ ṣe ní orílẹ̀-èdè Canada láàrin ọjọ́ 3 sí ọjọ́ 8 oṣù kẹjọ ọdún 2025. Wọ́n ní wọn yóò ṣe àlàyé, wọn yóò sì sọ̀rọ̀ lórí bí ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀rọ yóò ṣe gbilẹ̀ sí níbi ìpàdé náà, tí wọn yóò sì fi bí àwọn èèyàn yóò ti máa lò ó láti fi mú ìdàgbàsókè bá orílẹ̀-èdè wọn hàn. Irú ẹ̀yin yìí ni ẹ sì lè lọ síbi ìpàdé náà. Torí bẹ́ẹ̀, ẹ má jẹ́ kó pẹ́ rárá kí ẹ tó fi orúkọ yín sílẹ̀, nítorí àtẹ àwọn tó ń darí ètò náà ti wà ní ṣíṣí sílẹ̀ báyìí, kí o sì tún kó àwọn míì mọ́ra kí ẹ lè jọ lọ. Bí nǹkan kan bá sì wà tí o fẹ́ tètè mọ̀, pè mí tàbí kí o wá rí mi ká lè sọ àwọn ọ̀rọ̀ náà ní àsọyé. Èmi ní tìrẹ ní tòótọ́, ẹnjiníà Nàdúngú Gàgàrì. Pẹ̀lú irú lẹ́tà yìí, kò sẹ́nìkan tí yóò gbà pé ìjọba Nàìjíríà tàbí àwọn òṣìṣẹ́ ẹ̀ kò mọ kinní kankan nípa iléeṣẹ́ tàbí ọ̀rọ̀ Adeniyi Adeyẹmi. Àbí tí wọn ò bá mọ̀, kí ni wọ́n kọrú lẹ́tà báyìí sí? Ohun tó sì jẹ́ kí gbogbo ìlú máa bu ẹnu àtẹ́ lu àwọn iléeṣẹ́ ìjọba ńláńlá náà nìyí, àti àwọn ọ̀gá wọn, pẹ̀lú àwọn tí wọ́n wà ní àṣọrọ̀kù pàápàá, nítorí gbogbo wọn ń sọ pé àwọn kò mọ kinní kan nínú ọ̀rọ̀ náà. Lẹ́yìn tí ìwé tí Báyọ̀ Ọ̀nànúgà, agbẹnusọ ààrẹ Bọ́lá Tinubu fúnra ẹ̀ pàápàá ti jáde, tí ìwé náà kò sì ṣe ohun tí wọ́n ti lérò pé ìwé náà yóò ṣe pẹ̀lú gbogbo atótónu tó wà níbẹ̀, àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ wípé kí ìjọba jẹ́wọ́, kí wọ́n sì ṣe ìwádìí lóríṣiríṣi, kí wọ́n fi hàn gbogbo ayé pé lóòótọ́ làwọn ò mọ kinní kan. Bẹ́ẹ̀ nítòdodo, ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ti so gbogbo àwọn ọ̀gá àgbà iléeṣẹ́ ìjọba gbogbo tí ọ̀rọ̀ náà kàn lọ́wọ́. Wọn ò tilẹ̀ mọ ohun tí wọn yóò sọ sí tàbí ibi tí wọn yóò gbé ọ̀rọ̀ náà gbà, torí bí wọ́n ṣe ń purọ́ pé àwọn kò mọ ọkùnrin yìí rí, bẹ́ẹ̀ ni gbogbo irọ́ náà ń já bútẹ́bútẹ́. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwa ti wí níbí yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀, ohun kan náà ni wọn yóò ṣe. Tí wọ́n bá ti rí i ṣe, gbogbo ọ̀rọ̀ náà yóò fojú hàn sí wọn. Iléeṣẹ́ tí Buhari dá sílẹ̀ ní 2019 ní kí wọ́n lọ tú ìdí ẹ̀ wò. Iléeṣẹ́ náà ni wọ́n pè ní Presidential Advisory Council tí Adeyẹmi ń lò yìí. Iléeṣẹ́ náà sì ní ìbẹ̀rẹ̀ àti òpin ohun gbogbo. Bí wọn kò bá tú ìdí iléeṣẹ́ yìí wò, kí wọ́n rí i pé iléeṣẹ́ yìí ni Adeyẹmi fi ń mú gbogbo àwọn tó bá kọ̀wé sí. Iléeṣẹ́ yìí náà làwọn tí wọ́n ń kọ̀wé sí padà, àwọn tí wọ́n ń dá èsì padà fún sì ń lò, gẹ́gẹ́ bó ṣe hàn nínú ìwé tí wọ́n kọ láti ọ́fíìsì akọ̀wé ìjọba àpapọ̀ yìí. Kò sí bí ọ̀rọ̀ náà yóò ti ṣe yanjú o. Ewé orí igi kì í jẹ́ kéèyàn mọ̀ ṣe igi. Egbò igi là á fi mọ̀túnmọ̀ ewé orí igi. Bẹ́ẹ̀ adégbómáfọhùn ní jẹ́ kí ẹyẹ oko yàgbẹ́ sóhun lórí, torí agbẹnimáfọhùn kò sẹ́ni tó mọ̀ tẹni tó ń ṣe. Ọ̀làwọlá alága ló ń ṣe àyẹ̀wò àti àtúpalẹ̀ sí ọ̀rọ̀ olórí òṣìṣẹ́ ààrẹ Fẹmi Gbajabiamila àti Adeniyi Adeyẹmi, tó sì ń ṣe àkọsílẹ̀ fún Bùdó Àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.